ìjà ò dọ́là. ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń sọnù wọ́n ló kọ́ ní fi sọ ni. ìrònú mi lórí bí ó ṣe yẹ táyé tèmi náà dà ló wá dé ń lọ wòye sí ọ̀rọ̀ pé ìjà ò dọ́là orúkọ ní fi sọ ni. èwo lọ́la tí wọ́n fi kún ìjà. àṣọ orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí àṣẹ ìbá ti tòrò kódà àgbáyé ò bá ti dáa. àmọ́ torí ìjà ni ò jẹ́ kọ́rọ̀ owó lójútùú. ọkọ ń báyàwó jà, ìyàwó ń bọ́kọ jà, ọmọ ń bòbí rẹ̀ jà, òbí ń bọ́ máa jà, ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọn ò nífẹ̀ẹ́ ara wọn, kódà ẹbí àtẹbí wọn ò fẹ́ gbọ́ra wọn yé. àṣebẹ́ mi bá parí ìjà gbogbo ọ̀ tí ń bá jà láyé tí ń bá wọn jà mọ́. tí wọn náà bá parí ìjà àwọn tó ń bá jà tó ọ̀ bá jà mọ́ ó ṣeéṣe kémi àṣetì di ọlọ́lá ká ti dolówó. ọkọ tí ń báyàwó rẹ̀ jà lórí ẹ̀ṣẹ̀ tíyàwó ṣẹ̀ lóòótọ́ ló ṣẹ̀ ṣùgbọ́n bọ́ọ̀ ṣe ń bá a jà owó tóun sì tó ń níhun chẹ́ǹjì tó kùnú á sì kiri ẹ̀ lọ́nà lọ torí pé yóò lè fìyà jóbìnrin kó ní lárí kalẹ̀. ìyàwó ṣebí nítorí wípé ọtí rówó owó fẹjú mọ́ ọkọ mú ọdẹ lu èbó tán lọ́ba kọjú sẹ́yìn àbí nítorí pé ọtí níláárí kan bóyá ọdógún lọ́dọ̀ rẹ àbí lọ́dọ̀ mọ̀lẹ́bí kan láyé rẹ bá dáa lọ́ba bẹ̀rẹ̀ sí ní jà ọkọ rẹ ò bá mọ̀ ọ́ ṣe mọ́ ọba kókó ńlé ọkọ rẹ ò mọ̀ ọ́ ṣe mọ́ ọ̀hún wà tó wù ọ́ ọkọ rẹ ò mọ̀ ọ́ ṣe mọ́ ọ̀ṣẹ́ tó wù ọ́ sọkọ gbogbo ọlátọ́ rí níbẹ̀rẹ̀ ẹkùn ní lálẹ́ torí pé èèyàn ní tàpá sífẹ̀ẹ́ káyèrè dọ́là ìbẹ̀rẹ̀ ní máa dùn ìparí wọn kóró. ìjà yìí làwọn mú lọ́kọ̀ọ́kọ́dọ̀ àfa ń bára wọn jà pásítọ̀ ń bára wọn jà àfa àti pásítọ̀ ń bára wọn jà ẹ̀ńsẹ̀sì ń bára wọn jà ẹbí àtẹbí wọ́n bára wọn jà ìlú àtìlú wọ́n bára wọn jà ará àtàrà wọ́n bára wọn jà kí ló dé tí wò mú jà kú o kọ́ lè bá a dọ́lọ́lá ẹ wo gbogbo àwọn tí ń wá gbogbo ẹni tí bá ti ń bá yẹn jà láyé ọlọ́kìkí ni ló dé wọn máa fi ọ̀ràn ṣùgbọ́n tó o bá ti jà òkìkí rí ó padà wúlò fún ọ àmọ́ tó o bá ti jà ọ ti wéṣì rẹ̀ torí wọ́n fẹ́ dẹ́jọ́ lẹ̀ kí ní àjò ló wọ ni kálẹ̀mì ni wọ ni ìbá ti bá yẹn jà mọ́. ìwọ ògbà tí Pasuma àti Saheed Òṣùpá tí wọ́n ṣe orogún òwò kò ń ṣe pé wọ́n ń lura wọn olówó ìbá yẹn jà tó bá múra kankan lórí pé ẹ̀yìn ń bolówó jà olówó ò ní bọjà yóò tí ọmọ lé ni tàbí kó gbé ẹ lọ kóòtù kódà ẹ bá sọ pé ẹ fẹ́ bá rojọ́ yóò ní ẹ lọ gba lọ́ọ̀yà olówó ní báyàn jà Saheed Òṣùpá àti Pasuma wọn ò lúra wọn tí Pasuma bá ti rìlíìsì álúbọ̀mù Saheed Òṣùpá ó wò ó sọ ti kọ́ ilé ẹ̀kọ́ ókè jẹ́mi ló tún mú ẹ̀kọ́ míì nínú orin yóò wà fi tako ìtí Pasuma kọ ìjà tí a nù àwọn kan sọ Paso wá wọn ní Paso tẹ rí yẹn star ló kẹ́ni kì í ṣe pò kọrin gan dàbí alára àkùnlé Ọlọ́run ló gbógo fún ó ní ẹsẹ̀ mọ́ dúpẹ́ ẹ̀yin ènìyàn ẹni tọrọ ṣẹ́ bí àkúrà ní kò náà wọ alùbáríkà mo béèrè fún tèmi ẹni wáyé wá ṣiṣẹ́ kó mọ̀ ṣe lọ kò sófo Saheed Òṣùpá ní ìwọ wo bóníṣẹ́ ṣiṣẹ́ bóníṣẹ́ ṣiṣẹ́ tọ́lẹ̀ ń sọlẹ̀ tó sọ pé mi gan ti yìí sí oníṣẹ́ tó láyé yìí tí mo wà mi ò wá ṣiṣẹ́ tó bá pàṣẹ jẹ èlé pàṣẹ jẹ torí tó bá dàsìkò tó ní iṣẹ́ bá jèrè iṣẹ́ ìgbà yẹn lọ́lẹ́ àtó mọ̀ pé òun gan ti jèrè mẹ́lẹ́ ẹ wá wò Saheed Òṣùpá wá sí bẹ́ẹ̀ dé njó ni nígbà táyé wọn dá tẹ́ ti gbalẹ̀ tán bẹ́yìn fásitì lẹ́ ń lura yín táyé wọn ti dá tẹ́ ti gbalẹ̀ tán èyí ti bímọ wọ́n ti bímọ ọmọ wọ́n ti nílé wọ́n ti ní mọ́tò ayé wọn ti dá Saheed Òṣùpá wá ń ṣe bẹ́ẹ̀ dé òun ò sí Nàìjíríà Pasuma wá dúró I remember when I was nobody à ń tẹ̀ ń para yín lé lórí nu à ń tẹ̀ ń bára yín jà sínú kódà ọkọ àtìyàwó wọn máa jà nítorí Saheed Òṣùpá àti Pasuma à ń tẹ̀ ń bá jà nù ẹ lọ́wọ́ só yẹ kí Arẹ́gbẹ́ṣọlá àtòyìnlọ́lá parí ìjà wọn ní tí ẹ̀mí lọ lórí pé àdìbò fún APC àdìbò fún PDP àsẹ́yìn tẹ́ ẹ níláárí tẹ́ ẹ mọ̀ túmọ̀ rẹ̀ àsẹ́yìn lẹ́ ń bá yàn jà ìwọ náà ronú tó bá ti ń bẹ nínú pọ́ ń bá yàn jà láàrí rẹ̀ òwúlò mọ́ tí bá ti mẹ́nu pé ọ̀sùn tó dìyàn sínú òkìkí rẹ̀ òwúlò mọ́ ọ ní wọ́n ń tọ́ ni igi eléso ní òun ò tọ̀ gbogbo igi tó bá ti léso gidi ayé òfẹ́ kan wọ́n lẹ́gi mọ́ tàbí kó lẹ́kọ̀ọ́ mọ́ kí èso bẹ̀ kó lè bá a jábọ̀ wọ́n tọ́ torí pé wọ́n mọ̀ pé olóríire ni ọ́ wọn ò dẹ̀ ní fẹ́ kí oríire yìí ó wúlò fún ọ wọn máa da ìjọ lẹ̀ má bá yẹn jà àníbi àwọn sàlẹ̀sàlẹ̀ nìkan lọ́ba ńjọ́ kan ó ní tẹ́ òun mo lè ṣe ọ̀nà òun mo lè rìn ìrìnàjò òun mo lè ṣe tí fi rí dùnú Ọlọ́run àti táyé mi ò fi dà tí fi di ọlọ́lá olówó ànábì ní làtàgùdọ̀ má sì má bínú sallallahu alaihi wasallam ó ní tí ìbá wa bínú tí ìbá ń wà bẹ́ẹ̀ ó ní bẹ̀rẹ̀ ni ó le
tó bá tún wọ́n ṣe lọ tọ́lá bá wá súnmọ́ tán wọ́n tún gbéjà wá ó tún ní látàkdọ̀ wọ́n tún bínú gbà náà kódà bọ́ bá tún wá dolówó tán látàkdọ̀ tó mọ̀ bínú kọ́ tó lọ́lá látàkdọ̀ ìgbà tó ọlá ti ń dé bọ̀ látàkdọ̀ bọ́lá bá tún wá dé tán mọ̀ tó mọ̀ bínú àti inú fi pẹ́ lọ́wọ́ rẹ̀ ó ní kódà bí wà tí ẹ bá ń jà lọ iṣẹ́ ṣèdè àlè kọ́ kálágbára mọ̀ngálàbà nurse ọwọ́ àwọn ènìyàn àwọn apàwọ̀ léèyàn lórí ẹ̀wà ń jà ọwọ́ àwọn ènìyàn iná mọ̀ ṣèdè ọ̀rá lágbára ẹni tá ti bọ̀ tán rí ó dà tán mọ̀ rí ó tó mọ̀ rógùlù mọ̀ngálàbà nurse ìdàlùkọ́dọ̀ ẹni tó bá borí ẹ̀mí ara rẹ̀ nígbà bínú ìjà òdọ́là ó kọ́ ní fi sọ ni ìwọ sọ fún Ọlọ́run lónìí pé gbogbo àti ń bá mi jà ó parí ìjà pẹ̀lú wọn ọkọ mi ìní bàjá mọ́ ìyàwó mi ìní bàjá mọ́ ọmọ mi ìní bínú sí torí pé ìjà òdọ́là ó kọ́ ní fi sọ ni mo wá filẹ̀ mo yá fi wọn fọlọ́ gbogbo tó bá ti gbéjà wá ìní bá jà látòní lọ ìní ṣe bẹ́ẹ̀ mọ́ ọ́ sì rí pé bọ́ọ̀ bá ti sọ̀n Olúwa máa tẹ̀sẹ̀ wò ìṣe lóòótọ́ ni sódénú rẹ̀ tó ọba wa ń ṣe tẹ́ ń gbéjà wá tó ń pamọ́ra tẹ́ ń gbé fìtínà wá tó ń pamọ́ra tó ọba yẹn yóò di Ọlọ́wà ni ọ ti ṣe tèmi èmi náà wàá ṣe tiẹ̀ àtẹ̀mí àti Ọlọ́run ṣe títí wa Ọlọ́run gbọ́dọ̀ gbẹ̀yìn tẹ́ ràn wá lọ́wọ́ mélòó la fẹ́ kànú ìyìn àdìpèlè MC làwà àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ gbogbo ìsẹ̀mí tẹ́ bá lò yóò máa dáa fún ẹni yóò wọlé àwọn ẹni Ọlọ́run ìyá wa Yasmin ló ní kí ẹ máa bó ń ṣàdúrà fún alájà wa Mistura Ozeni ó ní ẹ tó wá bá ń fi kún ẹ máa bá ń fi ọpẹ́ kún alihamudulilayi Mistura ọmọ Ozeni ó ní ká máa fọpẹ́ kún Allahu Akbar nítorí pé ó jẹ́ wòlíì ni ó rà ròjìnlẹ̀ lé lórí ní fi ń dúpẹ́ mélòó la fẹ́ kà Alhaji Adams láti Amẹ́ríkà gbogbo yín pátápátá Alhaji wa aṣíwájú Semiu Okunade Ọlọ́run bá gbàdúrà yín Ọlọ́run mọ́ fílẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ bá share rẹ̀ tẹ́ mọ̀ bá lò lórí status tẹ́ tó mọ̀ bá pẹ̀ káàkiri àti gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì yín gangan à ń kà sí ètò ń wà lórí tí wọ́n náà bá ti kọ́mẹ̀ntì ó ti wà lára àwọn olórí ilé nu tó bá ti share rẹ̀ àti wà lára àwọn olórí ilé nu ìbùkún ayé ó ti jẹ́ tiẹ̀ torí tó bá ti lè fọ́wọ́dù ẹ̀sẹ̀ lómi bóyá ó fẹ́ báyàn jà tẹ́lẹ̀ ni torí wáàsí tó gbọ́ kò bá báyàn jà mọ́ ìwọ náà ti sí Ọlọ́run làdúrà tí ó bá gbà làdúrà tàánú bá gbà àfáàjẹ́ jẹ́ àgbà ló kọ̀ tọ̀dọ̀ tèmi o salamu alaykum.